wé bá ṣe dàjálì ni kí ni tó kàn ní bí ọ̀rọ̀ ọmọ kí ó sàfà dáúdáú bàbá rẹ̀ ẹ̀ làbùkù kan because bàbá tó bí ọ yóò gbọ́ erí burúkú ọ̀rọ̀ tóun náà ti bẹ̀ mọ̀ wípé eléri bú ọmọ lòun bí lọ́mọ torí tí wò bá jẹ́ eléri burúkú ọmọ ni etí ọkàn lọ dá sí gbogbo ọ̀nà inú òfin kan ọmọ wa wá àtàmà kíní kan bàbá wa Sheikh kíní kan Abdul Wahab Al-Gamawi bàbá àgbàlagbà dáadáa sọ tí ọ̀rọ̀ Gamawi fi kàn níwèé eléri bú ọmọ adúyì in tí ọ̀rọ̀ Gamawi tó fi kàn sọ ìwọ́n gbìjà Gamawi gbìjà Gamawi ọ̀nẹ́mísàn lédè tán sí wàláhì ọ̀nẹ́mísàn gbìjà Gamawi ní ọmọ tó wú rẹpẹtẹ Gamawi bí àwọn ọmọ tí wọ́n dántọ́ ìwárí ọmọ kéwù Gamawi ẹyọ kan àbí ọmọ bíbí Gamawi ẹyọ kan ká wá jáde kí wọ́n dá sí tí ń ṣẹlẹ̀ Gamawi kọ́ wọn lẹ́kọ̀ọ́ Gamawi jẹ́ kí wọ́n mọ̀ wípé ibi tí ẹ̀ ń rò wípé nǹkan tí ń ṣẹlẹ̀ tẹ́ ń rò ní ibi tó ní mínú yẹnyẹn ọlọ́nkọ́ wọlá nàbí kó sàlékún orí dáadáa fún bàbá náà wọ́n sọ fún gbogbo àwọn amákẹ́ wọn jẹ́ òní wọ́n lẹ́mí mo ní èmi mo ní gbogbo yín Sheikh Adamu ló ní èmi bí wọ́n ti wí nù ọmọ yí pé ẹni tí ń sọ pé Sheikh Adamu ló ní òun ń jẹ́ oyọ wípé àti Sheikh Adamu àti gbogbo tí Sheikh Adamu sẹ̀lẹ̀ ní ló ní òun pàápàá jùlọ ẹni tó jòkó sí eré ayé Sheikh Adamu ní tí Gamawi sọnù ìwọ́n gbìjà Gamawi ọwá kọ sínú ọ̀rọ̀ pé kó tó máa di àbùkù bàbá tó bí ọ kábùkù bàbá wèrè tó bí ọ yóò kábùkù ìyá òsì tó ṣẹ̀ ọ́ lẹ̀ yóò kábùkù ẹbí rẹ̀ yóò kábùkù ará yóò kábùkù júwe bàbá rẹ̀ jẹ́ káyé tiẹ̀ má bàbá tó bí ọ sáfà ni bàbá rẹ̀ irú àfà àwọn bàbá tó bí ọ sọfáyé sọlọ́wọ́ ni bàbá rẹ̀ sọfáyé nínú tí wọ́n máa fi júwe èèyàn pẹ̀lú ọlá pẹ̀lú eríire fi kí bàbá rẹ̀ káyé ti ẹ̀dá bàbá tó bí ọmọ kó tó máa wá di àbùkù fún ta ni adú ọyẹ̀yẹ láyé yìí àpadà sí ibó sì bá ọ nínú ayé yìí wallahi alazim tó níbi tó ń kẹrí bọ̀ wallahi ibi tó ti sòfò ní tó lọ́sọ̀fò sọ pẹ́sẹ̀ ẹ̀ má sọ̀rọ̀ yìí lọ́lẹ̀ relax fọ́kẹ́ balẹ̀ ọ lè escape òfò tó sí kò sọgbọ́n tó fẹ́ dá sí má wà jẹ́ kí n tán òfò yóò tó wá ara ń tọ́ bí lọ́mọ bó ti rí mo sọ ẹ̀láti àmà tẹ lọ́fà like ẹlẹ́ẹ̀kejì ó ní wèrè sáka mo sẹ̀ wú ọ̀rọ̀ tí ẹ̀tàn láìpẹ́ yìí ni tí ń pa àwọn kan lálábòsí ẹ ti ma bí tí ma pé àwọn ohun fẹ̀ tí olóhun ṣe prógámù tẹ́ nífẹ̀ẹ́ rí àyà kan tí ó yí ké táyà tí ó sì ké tí ó lálàáfíà nínú prógámù rẹ̀ bèèlè yóò sọ̀rọ̀ mímọ̀ lẹ́nu ó láwọn kan sábòsí ó láwọn kan ṣe gbá àwọn kan sàwò ló jẹ́ ń kọ́ síbẹ̀ yìí pé ta lálábòsí ta sì ni wọ́n ń sábòsí fún èyí tí ìfẹ́ yà lọ bẹ̀rún àtá tí ń fi wá rí tí ń fi tó rí tí ó gbé mi lọ bẹ̀ má jẹ́ kẹntàn ọ̀rọ̀ kù èyí tó rí tí mo sọ ń jò ní kínkínní ni mo sọ nínú ọ̀rọ̀ tẹ́ bá tún pùsì mi èyí tún sọ tó jù bá lọ nípa àfáà yẹn a máa tó jẹ́ kí n dákẹ́ lérí lẹ́yà yóò nísìn àwọn èèyàn pè mí dáadáa wàláhì mo fa Al-Qur'ani búra kó má wàá dàbí wípé gbogbo tí wọ́n sọ fún mi gbogbo táwọn bá mi sọ gbọ́ èyí wọn àkọ́kọ́ ẹ̀kejì ó ní wípé gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lérí àlàáfíà lérí kó lè dá kó má dàbí ìgbà tó pé mo wà nẹni tó rọ́bìṣì wọn ẹni ò ní ti jẹ́ ìyà lọ́bẹ̀ for now títí tẹ́ẹ̀fì tó súnmi mọ́bẹ̀ sọ̀rọ̀ mi yé kó dá àlàwà ń wá òdodo ọlọ́gbọ̀n torí kó dá ló wù wá bẹ́ẹ̀ bá ní ó mọ̀ dá tó problem ti yín nìyẹn wallahi mo fi ọba tó dá mi mo fi búra èmi Abdulhakeem Ahmad lè má Faluti ní ní bùkátà sí mo fi pẹ̀lú ògo Ọlọ́run tí fi lọ ayé mẹ́ta lébi albarika la Rasulil Karim ní ní bùkátà sí wọn tí fi lo ìgbésí ayé mẹ́ta torí èyí tí wọ́n ròyìn kíní kan nígbàtí tọ́rọ̀ ń ṣẹlẹ̀ sí gbogbo tí yìí sọ tí jà bá wá parí bolẹ̀ fẹ́ fojú sí títa ní fẹ́ fojú sí ọ̀rọ̀ pé mi já látẹnu jẹ ni títa ní fẹ́ fojú sí sọ́wọ́ ní wà tọrọ lọ́dọ̀ wọn ni àbí kíní sọ pé ká ṣe fún mi ìfẹ́ lọ́bẹ̀un sọ́wárí ọ̀sọ̀ àwọn ọ̀rọ̀ kan tó ní mo tọ́ tàtàmà kíní kan ṣe àdónà ni wọ́n kó sí lápò níwò kí ló tó kàn pẹ̀lú ọ̀rọ̀ wo bí wọ́n bá pàdó sí wọn lápò níwò nǹkan kan kó bí ọ̀rọ̀ wo tó fi ṣẹlẹ̀ tí wọ́n bá jẹ́ lérí rí ọmọ táwọn bí ọ tí wọ́n bá wúlò léèyàn kò sí tó bí ọ̀rọ̀ wo ni sọ ìjà náà tó ṣẹlẹ̀ láàrin mọ̀kàsí àti ilé kẹ́wù mi rí kó wájá sí pé mọ̀kàsí ló pilẹ̀ rẹ̀ àwa kì í bẹ̀rẹ̀ ogun a máa hẹ́ndì a máa rí parí ẹ̀
tó ráì lù sí ogun òdodo lọ́gbọ́n kéde kan sádọ́nà ni wọ́n kó sí wọn lápò ní Máàdì nìbàdàn kí ló kan ọ̀rọ̀ tán ti yanjú kí ló tó fẹ́ wúlẹ̀ ọ̀rọ̀ Máàdì tá tó wọ́n sọ náà sáwà lábẹ̀rẹ̀ ogun sáwà lábẹ̀rẹ̀ wà lábẹ̀ kéde kan ṣé olàbí ṣé àdọ́nà wọn kó sí lápò kí ló kan bẹ́ẹ̀ ibi tó bá fẹ́ sọ̀rọ̀ lọ ni ọ sọ̀rọ̀ lọ kí ni àtàmà tó ń wá kí ni àwọn tí wọn ò rẹ́dí ìjà tó fẹ́ fi kún jà alẹ́lẹ́rí ìbú ọmọ ní ọ jẹ́ wá sáré yán kíní kàfáyé nìsìn ọ ní eléyìí ó máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn tá jẹ́ ọmọ àfá fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ àfá àti ìwọ náà ọmọ àfá nìwọ sákìsàkì sákàsàkà ṣé ọmọ àfá nìwọ ṣé ìrọ̀pọ̀ ọmọ wípé àwọn èèyàn mọ̀ pọ́mù tí bàbá rẹ̀ ìrọ̀pọ̀ ọmọ àwọn èèyàn mọ̀ because ọtí mímu bàbá tó bí ọlọ́mọ pamọ́ fáyé ẹni tó bá ọtí mímu rẹ̀ débi pé máa ṣubú tó bá mú tán ọtí mímu bàbá yóò pamọ́ fáyé ọwọ́ a máa fi irú ìjà àfá bàbá tiẹ̀ ọ máa fi wé irú ìjà àfá àtàwọn Sheikh Adam níbo síbo ibo síbo ẹ̀yìn tẹ́yìn jọ máa àfá bàbá rẹ̀ ni kájẹ̀ wá mú yùn ká wá gẹ́ hàn ipé ìtàrí ò bẹ̀rẹ̀ láti bẹ̀rún ká sọ pé rí ìtẹ̀ gẹ́gẹ́ ló ti bẹ̀rẹ̀ àmà rẹ̀ ló kẹra lọ màfá nìsìn àmà rẹ̀ àwọn ló kẹra lọ màfá ọmọ kùkù tí olóyin ni wọ́n kùkù tí olóyin bísínẹ́sì tó ń ṣe ni ọgbájúmọ́ oyin ògidì tó lọ́ntà ó ní ọgbájúmọ́ èyàn yẹ̀yẹ́ oyin ògidì lèyí tó ń tàn ògidì oyin lélẹ́yìn mo ò kẹ́rì rí òpé bógidì oyin tí ma rí kọ́ ògidì oyin kọ́ oyin tí wọ́n sìn lélẹ́yìn èyí ń gẹ́gẹ́ kí wọ́n tó pẹ̀lú ògidì oyin àwádó oyin máa sì mú oyin dáadáa torí mo kó oyin dáadáa nígbà fi wà ní kéw kọ́dà wallahi tallahi summa billahi lẹ́sì láìláìláwà èmi kó oyin ọ̀sán gẹ́gẹ́ sọmọ pé ní àsìkò tó ní agbára tó yí sòrókó ọ̀sán ni kò ní ta mí oyin ò ní ta mí wallahi kò ní ta mí àyà Kùránì náà ni àyà Kùránì ni bọ́ bá ti wí nísìn mo fi Ọlọ́run tó dá mi mo fi búra bóyin bá ń bàlẹ́ ọlẹ́rí yóò máa fò padà ní bó bá bàlẹ́ ọlá yóò fò padà ní ìtawà fi kó yin ọ̀sánù mo wá dá oyin mà sọ́rí gbogbo ìtọ́ ìgbéra ni ògidì oyin kọ́ oyin tí wọ́n sìn ìlẹ́lẹ́yìn ó ti yàtọ̀ sí oyin tí wọ́n lọ lè rẹ́ bísínẹ́sì yìí ni kò gbajúmọ̀ kí ló ń wá nídìí ọ̀rọ̀ alálàfáàdé ìwọ tí ò sí kéwú lára bọ́ bá sì lọ ọmọ kéwú ìwọ sọ pé ọmọ kéwú nìsìn kọ́ wájí káwà bí ọ béèrè kọ́ wá dáhùn béèrè náà fáyé inú Kùránì náà ní ti bí ọ Kùránì tó fẹ́nu ẹ sọ wípé kò sí tó lé bí Kùránì náà gbogbo aláké Kùránì gbogbo ìwò lẹ́ké Kùránì sọ ọmọ Kùránì ní só yé ọ ni só yé ọ ọ̀rọ̀ Abubakar ló wà nù kòtò kéésà Abubakar ló wà nù kòtò tá ń sọ níbi ayé àìsí wọn máa fèrè gáárì sọ lè yanjú ẹ̀ ni tó bá lè yanjú ẹ̀ lérí ibi tó dúró tó ń sọ wípé Mọ̀lánà Mùdírù Markazi ìsọkúsọ ni wọ́n sọ nípa rẹ̀ jáde kọ́ bẹ́ẹ̀ mi yìí ṣe debate èmi ń sọ fún ọ wípé nínú ayé àwọn kéésì Abubakar ló wà nù kòtò kọ́ tẹ̀ wá púfù kéwútọ́ ọlọ́mọ kọ́ púfù ẹ̀fáyé wallahi tallahi summa billahi la ilaha illa huwa èyí yọ ọbú tó bá yín wá fi ọ̀hán ayé wallahi tallahi ayà Kùránì tó ń ṣe gbogbo aláké Kùránì náà Kùránì tí ó yẹ Kùránì tó ọmọ ẹsìn oúnjẹ dàjálì olóyin tó jíwèé bá ṣe dàjálì ni kí ni tó kàn ní bí ọ̀rọ̀ ọmọ kí ó sàfà kí ni tó kàn má jẹ tán o ẹni tó bá wẹjú báyìí òun lè rúmbà o ẹni wẹjú báyìí òun lè rúmbà ẹ̀yin rí dèrè tẹ́ ń wá ń tẹ́jẹ tátẹnujẹ báyé yín jẹ ẹni tẹ́ ń wá ń tẹ́jẹ lọ́dọ̀ rẹ̀ òun máa ń torí òun lẹ́gbọ́n tẹ́yìn òun òun máa ń torí tẹ́ẹ̀mà tó fi accept pé òun bẹ̀bẹ̀ tó fi accept pé òun bẹ̀bẹ̀ ẹ̀yin ara dára dá jákujàku yìí wọ́n ọ̀rẹ́ ìtàfikúnlẹ̀ ó ní sọ́tí láàyìlá àì ọlọ́mà sí orí fún Markazi púpọ̀ ní tí kò sírù rẹ̀ ńlẹ̀ Yorùbá yìí a ní òsírù Markazi ńlẹ̀ Yorùbá sí òsírù Markazi ẹwọ ni challenge tó ṣẹlẹ̀ orin tàbí sọ àwọn èèyàn tó ti kọ orin yìí mọ̀hárádọ́ kò ṣẹlẹ̀ rí láti jọ tí Adamu ti bẹ̀ láti àṣírí ìjà yìí kò ṣẹlẹ̀ rí kí
àwọn ṣùhárà ká máa àràdọ̀ òun nìkan kó wá pọ̀ tó báyìí ẹ lọ lè ka tán pè ní mọ̀ àràdọ̀ nínú ádàbù ẹ lè kà kò ṣẹlẹ̀ rí irú tó ṣẹlẹ̀ lọ́dún yìí Markaz nìkan ló lè dárú ẹ̀wò irú tó ṣẹlẹ̀ níbi orin Sàlámù tó ṣẹlẹ̀ lọ́dún yìí Markaz nìkan ló lè dárú ẹ̀wò Markaz nìkan ló dárú ẹ̀wò rí ẹ̀rí pé níbi gbogbo nǹkan àwàlì yàtọ̀ àwàlá ní bẹ́yàn bá lóhun fẹ́ jowó àwọn náà ṣe kò ní rí iṣẹ́ tó ti wá because àwa kìí tàkálàfà